ẹ̀yin tèmi àwọn èèyàn ti ń tag mi lórí fídíò èyí tẹ́ rí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí nípa ohun kàyéfì èyí tó ń ṣẹlẹ̀ ní ìlú tẹ̀ ń wò yìí. wọ́n ní ṣe ni àwọn ará àdúgbò tí wọ́n bẹ́ síta tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo tí wọ́n ń pe ìjọba wípé kí wọ́n wá gba àwọn. wọ́n ní ṣe ni àwọn kan tí wọ́n ń wọlé máwọn lórí tí àwọn ò sì lè sọ pàtó irú àwọn èèyàn tí wọ́n jẹ́. ẹ̀yin tèmi eléyìí tún gbẹnu tán o. ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ ní ìlú olúró nílùú péjú zone 6 ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. ẹ̀yin tèmi wọ́n ní in táwọn kófìrí ni wípé lẹ́yìn ìgbà tán bá ti wọlé yìí tán àwọn ọmọ yahoo wọn ò wá síbẹ̀ wọn ò wá wẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wẹ̀ ń bẹ̀ tán wọn ò wá kúrò. wọ́n ní ẹni àkọ́kọ́ èyí tó bá ti fojú rí i pé ilé yìí ti wó wọ́n ní onítọ̀hún kan àgbákò nù. ẹ̀yin tèmi eléyìí tún lágbára eléyìí gbẹnu tán o. wọ́n ní ṣe ni àwọn ti pe ìjọba àwọn ti lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n ní kò sí ní táwọn ò tí ì ṣe tán wípé kí ìjọba ó dìde ìrànlọ́wọ́ fáwọn. wọ́n ní ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọ́n ní pàbó ló já sí o. ẹ̀yin tèmi bí ìròyìn yìí bó ṣe ń bọ́ sí etí gbọ̀nyín ṣe la gbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ilé tí àwọn ẹni bí yìí èyí tí wọ́n ti wó ní agbègbè ìlú tá à ń sọ yìí ó ti lé ní 17 tó sì jẹ́ wípé wọn ò tí ì dáwọ́ dúró. ìdí nìyí tí iléeṣẹ́ kárí ayé èyí tó tún fi táàgì wa pẹ̀lú fídíò yìí tí wọ́n sì fẹ́ kí gbogbo aráyé wọn mọ̀ tí ń ṣẹlẹ̀ ní inú ìlú yìí. ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán eléyìí lẹ́tìkẹ́ o. tàwa ní ń wọlé ta ní ń wọlé máwọn aráàlú yìí lórí ṣé lóòótọ́ ni àwọn ọmọ yahoo ṣáwọn ni wọ́n ń wọlé lé wọn lórí ni àbí ta ni. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú ìlú yìí. a wà ní agbègbè olúró ní ìlú péjú zone 6 níbi tí a dúpẹ́ pé àwọn amòòkùnṣèkà sẹ́nìkan ò lè tí ì fìdí ẹ̀ múlẹ̀ fáwọn èèyàn kan pàtó tí wọ́n ti ń wó ilé tí àwọn èèyàn ń kọ́. yàtọ̀ sí pé wọ́n ń wọlé wọ́n ti sọ iná sí àwọn ilé kan wọ́n ti fọ́ àwọn wíńdò ilé kan lóríṣiríṣi. báyà wà pẹ̀lú àwọn ìgbìmọ̀ méjì ọ̀bàjẹ́ àti alága community tí a wà yìí àjọ wà kákọ ni tí wọ́n ń tọ́ka gbogbo àwọn ilé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wó fún wa. orúkọ tèmi ni ọmọọba oyèkúnlé túndé ọlátúnjí. mo rí i pé àwọn èèyàn pè láti inú àdúgbò yìí pé wọ́n ti wó ilé. orúkọ mi ni alhaj nurudeen adedimeji fagbo. èmi ni wọ́n fi ṣe alága ìlú péjú zone 6 níbí báyìí. ó tó bí ọdún 3 ń sìn. ilé jíjó ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n jólé 3. lẹ́yìn náà wọ́n tún bẹ̀rẹ̀ sí wọlé kò síbi tá a ti dé tán ààfin láti bẹ̀rẹ̀ àìmọye ìgbà láti ààfin Ìkirè ààfin bàbá wa Akire àtàwọn òjòyè wọn gbogbo àti kódà àwọn gan ti àwọn òjòyè gan wá síbí láti wá wò police station ó ti tó bí DPO 3 tá a ti wá síbí láti Òṣogbo SIB lóṣogbo àwọn náà ti wá several times láti local government àwọn náà ti wá síbí several times láti ìgbà náà a ti ṣe wàhálà. kí ló ń ṣẹlẹ̀ gan ní pàtó? a gbọ́ pé àwọn kan ní wọ́n ń wẹ̀ síbẹ̀ àwọn kan ní wọ́n ń wẹ̀ síbo àwọn kan ní àwọn yahoo boys ló ń wẹ̀ sínú ilé tó ń wó ọ̀tí àdẹ́nì kankan bóyá àwọn kan ló wá wo lóru ni tó dẹ sẹ́ẹ̀lì pé a ti ṣọ ìgbà tó yá àwa gan aṣọ dé òru nítorí ilé tí wọ́n ti wó ìbàyẹn sí ó ti lọ bí 27 houses. ilé 17 náà ti wó ní agbègbè yìí. àwa gan aṣọ dé òru ó ní gbàgbà táwa community tá a fi point accuse finger síra wa pé tá a suspect ara wa ṣùgbọ́n gbogbo ẹ̀ náà orí irọ́ ló já sí àárí kankan. àwọn ọdẹ ìlú gan wọ́n ti dé bíbá ẹ̀ kò sẹ́ni tí ò tí ì gbọ́ sí tán a ti lọ ságídígbò kò síbi tá a ti tẹ̀tàn lórí ọ̀rọ̀ aṣogun aṣẹbọ aṣẹ gbogbo ẹ̀ àárí ibì kankan. ṣé kì í ṣe pé ìjà ọmọ ńlẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò yìí? gbogbo àwọn onílẹ̀ pátá gbogbo àwọn tó nílẹ̀ àti gbogbo àwọn tó wọ́n ti ní rift rí gbogbo wọn láti kó dé position. ṣé kì í ṣe mímọ́ lo àwọn èròjà ìkọ́lé tí ò kojú owó? ó bá yẹ pé wọ́n lo èròjà ìkọ́lé tí ò kojú owó ni kò lè máa fẹ́ ti gbogbo ilé tá a ti ń sọ láti ẹ̀kan wọ́n ra blocks wọ́n yọ blocks kò rárá mi ò gbà. ọmọ mi lọ́jọ́ ọmọbìnrin kan ọbadà ló ti ń tajà ọjọ́ tó débi ìsàlẹ̀ ń bẹ̀rẹ̀ ní ilé tiẹ̀ wà ó wá ń sọ fọ́kọ ẹ̀ ó ní tóun bá ti kú o ẹ̀yìn bẹ̀rẹ̀ ni kí wọ́n sì ń sọ ọkọ wa sọ pé kí ló ṣe látàrí pé wọ́n wọlé rẹ̀. nítorí pé wọlé ẹ̀ eré làrúkọ ṣé nígbà tó ọmọbìnrin tó fò sókè báyìí tó narí mọ́ blọọkù gbà báyìí tí ó bá narí mọ́ lẹ́ẹ̀kejì yóò kú lóòótọ́ ni. so oríṣiríṣiríṣirí ìyá kan tó wọlé ẹ̀ ń bẹ̀yẹn díẹ̀ ló kí ẹ papòdà sí. ilé 27 náà ti wó. ilé 27
ní agbègbè Olúrò nígbà yìí. ṣé ó ti wá dáwọ́ dúró? A lè sọ pé ó dáwọ́ dúró torí irú eléyìí sì kò tí ì pé oṣù kan tán wù. tá tó wó báyìí kò tí ì pé oṣù kan àtàgbàkàndínlé dé bàtà rí pé lè ti wó. ẹni tó kọ́kọ́ rí ọjọ́ kẹẹ̀ẹ́dógún lójú ẹ̀ tó là. kí lẹ wá fẹ́ báyìí? ẹ̀yin gbogbo ìlú gbogbo Nàìjíríà ọmọ ẹ gbà wá o. àwọn tílé wọn sì ti wó ẹ̀yin náà wò owó tí wọ́n ń ná débi tí kinní ìdè dúró. Ẹ dákun ẹ gbà wá nílùú Péjú zone 6 ní Olúrò ẹ dákun ẹ bá wa kí ọba dìde kíjòyè dìde kíjọba dìde. Number 1 ẹ dákun ẹ bá wa ran àwọn èèyàn wa lọ́wọ́ torí Ọlọ́run ràn yín náà lọ́wọ́. Number 2 security àdúgbò yìí a ti gba gbogbo èèyàn jù tá a lè gbà lórí ẹ̀ kí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́pàá náà kódà tí ìṣọ́jà tó bá lè ràn wá lọ́wọ́ kí wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. ìjọba àbílẹ̀ gbogbo ìjọba àpọ́nlẹ̀ pátápátá gbogbo èèyàn là ń bẹ̀ là ń rawọ́ sí ọmọ Nàìjíríà kan jọ kan gbà wá. ṣé lọ́dún bá táwọn agbófinró ti ń ṣiṣẹ́ lórí àdúgbò yìí ṣé wọn ò tí ì mú àwọn kan tó jẹ́ bí afurasí nípa tó ní í ṣe pẹ̀lú ilé wíwó yìí ni. àwọn kan tá a kọ́kọ́ fura sí initially nígbà tí wọ́n fi ń jólé kódà ìkànnì wọn gan papòdà sí tọlọ́pàá ẹnìkejì ẹ̀ láti bí ọdún kẹta ó ṣe èdè ni kódà ogun tí ì gbádùn. títí ìgbésẹ̀ tó yẹ àti tó tọ́ so láti fi ojú àwọn amòòkùnṣìkà yìí láti fi hàn. ẹ gbà wá nílùú Péjú zone 6 o ẹ dákun torí Ọlọ́run gbogbo Nàìjíríà abẹ̀yìn o ẹ gbà wá o ẹ ṣàánú wa o ẹ má jẹ́ wọ́n lé wa lọ ní community wa wọ́n wọlé ni o. wọ́n wó lọ́sàn-án bọ́ ṣe wọ́n lóòrùn wọ́n wó lọ́sàn ọ̀sán gangan náà wọlé ọ̀sán gangan ni ọ̀sán gangan. bí àmọ́ kan sí ẹlẹ́nìkan tí ọkọ̀ọ̀kọ̀ rí lé ìkílẹ̀ lọ́sẹ̀lẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún lójú ẹ̀ tó rí náà ọjọ́ kẹẹ̀ẹ́dógún. ẹni bí ẹni tí ń tó kó bọ̀ torí pé wọ́n ti wọlé. ó lọ roko ó ń padà bọ̀ ó lọ sílé ilé wà ní ìdúró ó wá gbàgbé nǹkan kan sóko pé kóun sáré lọ mú nígbà tó débẹ̀ tó rí pé ìgbà tóun lọ ibà yóò rí báyìí ló bá sáré ló bá pe ògbára ẹ má bọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ojú ẹ̀ tó rí àbáyé ọjọ́ kẹẹ̀ẹ́dógún ló tó rí náà.